lẹ́yìn tí awuyewuye ńlá tó ti gba gbogbo ìlú lórí ọ̀rọ̀ tó sọ náà. Nínú àṣírí tó tú nípa ẹgbẹ́ mùjẹmùjẹ ní ẹgbẹ́ Boko Haram. Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ṣèjọba orílẹ̀‐èdè yìí láàrin ọdún 2010 sọ́dún 2015 ìyẹn ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan ó bá ti jẹ́ kó dì í mọ̀ ó ti tọrọ àforíjì o ó sì ti ṣàtúnṣe sí ọ̀rọ̀ ẹ̀ pé òun ò sọ nǹkan táwọn èèyàn náà ń sọ o àwọn ayé ni wọ́n fẹ́ yí ọ̀rọ̀ mú lẹ́nu àti pé òun kò fi bìyà kan sọ pé ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà tó ṣe ìjọba ológun láàrin ọjọ́ àkọ́kọ́ nínú ọdún 1984 sọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1985 ìyún olóògbé Muhammadu Buhari tó tún ṣe ìjọba orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ààrẹ alágbádá láàrin ọdún 2015 sọ́dún 2023 ìpè ó lọ́wọ́ sí ìfẹ̀míṣòfò ẹgbẹ́ Boko Haram àti pé ó mọ àwọn ẹgbẹ́ náà tí Jonathan sì ti jẹ́ kó dì í mọ̀ pé òun ò sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ o òun ò sì sọ pé alátìlẹyìn Boko Haram ẹni olóògbé Muhammadu Buhari ní ibikíbi. Ẹ rántí pé lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ẹni ọ̀gá iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè yìí ìyẹn former chief of defence staff ọ̀gágun Lucky Irabor ni ló ṣe ìfilọ́lẹ̀ ìwé tó kọ nípa ẹgbẹ́ afẹ̀míṣòfò Boko Haram èyí tó pè ní SCARS Nigeria's Journey and the Boko Haram Conundrum. Níbẹ̀ sì ni àwọn èèyàn pàtàkì náà ti wà ńbẹ̀ láti yẹ Lucky Irabor sí tó sì jẹ́ pé ààrẹ tẹ́lẹ̀ Goodluck Jonathan náà wà níbẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àlejò pàtàkì. Níbẹ̀ ni Jonathan sì ti jẹ́ kó dì í mọ̀ wípé lára àṣẹlẹ̀ tóun ò lè gbàgbé lásìkò tóun wà láàrẹ ní ìgbà tí àwọn ẹgbẹ́ Boko Haram tó fọ̀rọ̀ ránṣẹ́ sóun pé bóun bá fẹ́ káwọn jọ ṣèpàdé àlàáfíà Buhari òun ni aṣojú táwọn fà á lẹ̀ àti pé tí Jonathan náà bá fẹ́ sọ fáwọn kó sọ fún Buhari kí Buhari wá lè sọ fún àwọn. Ọ̀rọ̀ yìí tí Jonathan sọ ni ló rí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé ó ti jẹ́ kó dì í mọ̀ pé Buhari ó wà lára látìlẹ́yìn Boko Haram nígbà tọ́rọ̀ yìí sì jáde tí ó di ariwo ńlá. Ńṣe mà ní agbẹnusọ olóògbé Muhammadu Buhari Malam Garba Shehu ló fún Jonathan lésì pé tó bá fẹ́ díje dupò ààrẹ lọ́dún 2027 kó má ṣe fi orúkọ ọ̀gá òun ìyún Buhari kó má ṣe fi gbáyì. Ó ní irọ́ burúkú ló ń pa. Ó ní ọkùnrin kan tó pèrè lọ́mọ ẹgbẹ́ Boko Haram nígbà náà ìyún tó pèrè lórí Boko Haram Mohammed Ibn Abdulaziz ó ní àwọn padà rí i pé kì í ṣe ọmọ Boko Haram àwọn olóṣèlú ló ní kó lọ dárúkọ Buhari òun ní kó bá wọn ṣe aṣojú lọ́dọ̀ Jonathan láti fi bà orúkọ Buhari jẹ́. Lẹ́yìn eléyìí ni Jonathan náà máa fi àtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni Kechukwu Eze láti tọ àtúnṣe ọ̀rọ̀ náà ipò wọn ò fìgbà kan sọ pé Buhari wà lára látìlẹ́yìn Boko Haram bẹ́ẹ̀ ló láwọn èèyàn ló ṣe òun gbọ́ tó sì jẹ́ kó dì í mọ̀ pé òun ò ní láníyàn láti bà Buhari lórúkọ jẹ́. Ṣáò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìdí tí Jonathan tó fi ṣe àtúnṣe ọ̀rọ̀ yìí ó ní bó ṣe ní inú àwọn alágbára ilẹ̀ Haúsá ò dùn pàápàá àwọn ọmọ ilẹ̀ Haúsá tí ìbò ti pọ̀ jù. Bẹ́ẹ̀ náà ni Jonathan mọ̀ pé bọ́rọ̀ bá fi padà dòótọ́ tóun díje du ipò ààrẹ lọ́dún 2027 ìbò ilẹ̀ Haúsá lòun yóò nílò jù tó sì jẹ́ pé bóun ṣe sọ̀rọ̀ sí Buhari yìí tí ó jẹ́ ẹyin lójú wọn nílẹ̀ Haúsá ó ṣeéṣe kọ́kọ́yìn sóhun ká má dìbò fóun ìyẹn bóun ò bá tètè ṣe àtúnṣe sí ọ̀rọ̀ tí òun sọ yìí.